tẹ́ ẹ tún ti láǹfààní látún ti máa gbọ́ mi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín náà ni olólùfẹ́ àti àyànfẹ́ yín náà ni akandọ́ra Awíkonko náà ló kọ mi ajáwó àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe ẹwà èdè Yorùbá TV ibi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan níbẹ̀ náà làwọn tó ń bọ́ síbi eré bí àwàdà o láti tẹ́ yín lọ́rùn láti fún yín tán kẹ́ ẹ lè bá jẹ ìgbáládùn àwọn ìwé ọlọ́kan ọjọ́ kan tá a ti kà sẹ́yìn tá ń kà lọ́wọ́ àti eléyìí tí a tún padà kà ṣé gbàgbé ìwé tá ń kà lọ́wọ́ náà ni Ogún Ọmọdé láti ọ bàbá wa àgbà nínú òǹkọ̀wé ọ̀jọ̀gbọ́n Gọ̀tàn bàbá wa Akéwùmí Ìṣọ̀lá Ogún Ọmọdé àti bá a dé orí kọkànlá mo ti ṣèlérí pàtì tẹ̀ síwájú ṣé ìwà gbàgbé àrọwà tí mo fi síwájú yín pé ìgbàkigbà tí ẹ bá bá ìpolówó ọjà pàdé ní ìkànnì yìí eyín ẹwà èdè Yorùbá TV àti àwọn ìkànnì Awíkonko tó kù bíi Awíkonko TV àti Awíkonko TV Live ìgbàkigbà tí ẹ bá pàdé ẹ mọ́ gbìyànjú láti fò kúrò lórí ẹ kó lè jàǹfààní fún mi lónìí tàbí lọ́la tẹ́nìkan kan mọ̀ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan bákan náà ni àrọwà tí mo fi síwájú ogunlọ́gọ̀ àwọn èèyàn láti ṣèrànlọ́wọ́ lórí ti project radio station tí mo fẹ́ ṣe bọ́yọ́ ọlọ́run pọ́n yín náà lọ́wọ́ ó wù yín láti ṣe ìrànlọ́wọ́ ẹ lè kàn sí mi lórí WhatsApp pẹ̀lú +234 904 851 9362 +234 904 851 9362 bóyá yóò sì fẹ́ dààmú ṣùgbọ́n ẹ fẹ́ fi owó ṣọwọ́ sí mi account number tẹ́lẹ̀ lò náà lélẹ́yìí GTB ní 0515373753 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí GTB Bank GTB 0515373753 ó kọ tí mẹ́mbẹ̀ The Values Heritage Ventures DE Values Heritage Ventures àánú ọlọ́run alayọ̀ ní fi sílẹ̀ iná ò ní tán wò yín ọlọ́run Elédùmarè yóò bùkún yín lọ́pọ̀lọpọ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan àkọlé tí ń bẹ ní orí kọkànlá yìí òun náà ni olùbẹ̀wò rédòdòdò olùbẹ̀wò kí á tó jáde lọ́jọ́ tá a wọlé yìí olùkọ́ àgbà sọ fún wa pé a ní iṣẹ́ púpọ̀ láti ṣe o oko gígé àga fífọ̀ ilẹ̀ gbígbá àti ọgbà dídì a ní láti tètè ṣe gbogbo nǹkan gbogbo iṣẹ́ yìí nítorí pé olùbẹ̀wò ń bọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ gàlẹ́ ìwé kìlọ̀ fún wa pé ọmọ tó bá sá yóò jẹ ìyà tí ò ní lè gbàgbé láéláé wàhálà yìí pọ̀ ní ọ̀sẹ̀ tá à ń wé yìí bí àwọn ọmọ iléèwé ti ń ṣe bẹ́ẹ̀ làwọn olùkọ́ náà ń ṣe wọ́n ń yàwòrán wọ́n ń lẹ̀ máa ra ògiri wọ́n fi ń kọ oríṣiríṣi ìwé gbogbo wọn lọ sókè lọ sódò bí ìlẹ̀kẹ̀dẹ́ àti ro ntọ́ yà wá lẹ́nu ni pé olùbẹ̀wò ránṣẹ́ pé òun bọ̀ tẹ́lẹ̀ rí wọn kì í ránṣẹ́ rárá èyí tó wá gbẹ̀yìn ò ránṣẹ́ rárá ìrandùn wò lọ́jọ́ náà títí tó fi dé iléèwé ẹnìkan kọ́ mọ̀ ó gbé ta gbogbo rẹ̀ sí ọ̀nà jíjìn réré ó wá fẹsẹ̀ rìn dé iléèwé ó dúró sí ẹ̀yìn yàrá tí àwa ti ń kọ̀wé ẹ̀kan náà ló bẹ́ gìjà sínú yàrá láti ojú fèrèsé àwọn ọmọ iléèwé ti rí olùbẹ̀wò tẹ́lẹ̀ bí ó ti fẹ́ gun fèrèsé ṣùgbọ́n ó ṣẹ́wó sí wa kí á má sọ̀rọ̀ olùkọ́ wa ò rí nítorí pé ẹ̀yìn lọ́kọ sí i bí olùbẹ̀wò ti bẹ́ gìjà sínú yàrá olùkọ́ wa fò sókè láì ó fẹ́ máa sá lọ ẹ̀rù ti bàá dópin àwa kan ọ̀mọ̀gbà tá a bú sẹ́rìn a ò lè rẹ́rìn náà púpọ̀ ṣá nítorí olùbẹ̀wò fi òyìnbó ké mọ́ wa kí mọ́ tìṣà wa pé kí ọmọ ṣiṣẹ́ rẹ̀ lọ. ọ̀gbẹ́ni Odùsọ̀tẹ̀ ó wá dúró dáadáa ó ń fa ṣòkòtò rẹ̀ sókè sá ó ń dátọ́ mi lẹ́ẹ̀mẹ́wàá gbogbo ohun tó fẹ́ kọ́ wa ti fò lọ lórí ẹ̀ ó wá ń fọwọ́ parapòrò olùbẹ̀wò ti jókòó sí èdè tébùrù rẹ̀ ó ń wo àkọsílẹ̀ iṣẹ́ rẹ̀ ìwé yìí gan ni Odùsọ̀tẹ̀ fẹ́ sáré yẹ̀wò ṣùgbọ́n kò lè sọ fún olùbẹ̀wò pé òun ti gbàgbé ohun tí ó wà nínú ìwé ó bẹ̀rẹ̀ sí ní sọ kábàkábà òógùn ti bò ó kíákíá ó ń kọ́ wa nípa àwọn ẹ̀yà ara òdòdó kan ni ó ti kọ orúkọ ẹ̀yà ara bíi 3 kí olùbẹ̀wò tó dé ṣùgbọ́n láti ìgbà tí olùbẹ̀wò ti dé ni ò ti rántí ẹ̀yà mìíràn mọ́ olùbẹ̀wò ń wo àwa náà ń wo òun náà ń wọlẹ̀ olùbẹ̀wò kò nídìí tébùrù ó lọ sí ẹ̀gbẹ́ ògiri níbi tí fèrèsé wà ọ̀gbẹ́ni Odùsọ̀tẹ̀ yára lọ sí ìdí tébùrù ó fẹ́ lọ yẹ ìwé rẹ̀ wò kò mọ̀ pé olùbẹ̀wò ti mú ìwé náà lọ́wọ́ lọ olùkọ́ dé orí tébùrù kò rí nǹkan kan òógùn ṣẹ̀ṣẹ̀ wá gbó ó ń bi wá ní ìbéèrè kántánkantán olùbẹ̀wò mi orí títí ó gba ẹfun ìkọ̀wé lọ́wọ́ Odùsọ̀tẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí kọ́ wa fúnra rẹ̀ ó kọ́ wa dáadáa ó yé wa kedere
olùkọ́ wa náà dúró sí ẹ̀gbẹ́ kan bí adìẹ tó kó sínú omi. Nígbà tí Olùbẹ̀wò ṣe tán, ó mú ọ̀gbẹ́ni Òdúsọ̀tẹ̀ lọ sí ọ̀dọ̀ ọ̀gá àgbà, ó ń sọ̀rọ̀ sí i lọ pẹ̀lú ìbínú. Inú tiwa ń dùn, a rò pé Olùbẹ̀wò yóò yọ olùkọ́ wa níṣẹ́ ni, àti ń sọ pé nínà yóò dínkù díẹ̀, ṣùgbọ́n a kò mọ ibi tí wọ́n parí ọ̀rọ̀ náà sí dòní. A kàn tó ń rí olùkọ́ wa tó fẹsẹ̀ kọ́lẹ̀ dé ni. Wíwá Olùbẹ̀wò tiẹ̀ kan yìí yàtọ̀ díẹ̀ sá. Iṣẹ́ tí ó rán ṣáájú ló jẹ́ kí gbogbo wọn máa múra taratara bẹ́ẹ̀. Nígbà tí ó di ọjọ́ ìsinmi, ọ̀gá àgbà ṣe ìfilọ̀ rẹ̀ ní ilé Ọlọ́run pé ẹni tí ó láṣẹ láti ti iléèwé gan ló ń bọ̀. Bí ó bá rí ohun àléébù kan, ó lè ti iléèwé náà pa. Kò sí bàbá ẹni tí ó tún lè sí i. Ó ní ó yẹ kí ìjọ wa ṣe ní àlejò tí ó jọjú. Ẹnìkan dìde láti béèrè ọ̀rọ̀ ní ẹ jọ̀wọ́ ọ̀gá iléèwé, ṣé Olùbẹ̀wò yìí ń bọ̀ wá láti wá jà ni àbí ó ń bọ̀ wá ṣe iṣẹ́ tí wọ́n rán? Ṣé iléèwé tí yóò tì ní wá kiri ni àbí báwo ni gbogbo ọjọ́ ṣe lè bẹ́ẹ̀? Àbẹ́yìn ilẹ̀ ń dẹ́rù bà wá ni? Ọ̀gá iléèwé ní òdodo tó wà níbẹ̀ ni mo sọ. Kì í ṣe pé a sọ pé ó ń bọ̀ wá ti iléèwé wa, ṣùgbọ́n ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni. Láìpẹ́ yìí ni wọ́n ti iléèwé kan lọ́nà Ọ̀yọ́. Olùbẹ̀wò yìí ló sì lọ sí ibẹ̀. Àwa gẹ́gẹ́ bí olùkọ́ àti sa ipá wa dáadáa. Àwa fẹ́ kẹ́yìn náà gẹ́gẹ́ bí ìjọ àti òbí ọmọ kẹ́ sa ipá tiyín ìtọ́jú àwọn ọmọ yín. Kí ọmọ tí kò bá tí ì raṣọ kó jókòó sílé, a ò lè gba alágbádá láàyè ní iléèwé mọ́. Ọmọ tí ò bá ti ní ìwé, a ó lè jáde. Lẹ́yìn náà kí ẹ ronú nǹkan àlejò tí ẹ bá lè fún un. Àwọn ìjọ jíròrò lórí ọ̀rọ̀ yìí, wọ́n sì pinnu láti fún Olùbẹ̀wò ní àkùkọ adìẹ 2 àti ẹyin adìẹ 12. Wọ́n ní ẹyin ni àwọn alákọ̀wé máa ń jẹ. Wọ́n tún béèrè bóyá Olùbẹ̀wò náà ń mẹ́mu. Ọ̀gá iléèwé lòun ọmọ o, àti pé òun kò tó ẹni tó lè fi ẹmu lọ àfi bí ó bá béèrè fúnra rẹ̀. Wọ́n ṣètò ságo ẹmu 6 sílẹ̀. Wọ́n ní bí Olùbẹ̀wò bá mú kí àwọn olùkọ́ mú bí ó bá lọ tán. Mo wo ojú ọ̀gbẹ́ni Òdúsọ̀tẹ̀, mo rí i pé inú olóró dùn lẹ́yìn. Ṣé òkú ọ̀mẹ́mu kan ni? Ọ̀mẹ́mu ju ìtàn lọ. Ọjọ́ tí Olùbẹ̀wò dá pé kò sí ọmọ kan tí ó pẹ́ lẹ́yìn. Gbogbo aṣọ wa lọ́mọ tá a sì lọ̀ wọ́n tí gun ṣòkòtò yọ sánsánsánsán. Àwọn olùkọ́ náà dábìrà. Ọ̀gá iléèwé wọ kóòtù dúdú kan báyìí tí bọ́tìnì ara rẹ̀ ń tàn yìnrìnyìnrìn. Bọ́tìnì tó wà lára kóòtù náà kò lè dé ní 12. Ó bọ ṣòkòtò péńpé funfun, ó bọ ìbọ̀sẹ̀ gúngùn funfun, ó fi kálàmù àti lẹ́ẹ̀dì há ẹsẹ̀, bàtà dúdú lọ́bọ̀, ó kùn ún dán bíi ìgbà báárà. Gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, ó mú ẹgba pankẹ́rẹ́ lọ́wọ́, ó ń lọ ó ń bọ̀. Sí ọmọ kan tó jẹ́sẹ̀ ìṣekúṣe kan àti mọ̀ pé ò ní ro. Ọ̀gbẹ́ni Òdúsọ̀tẹ̀ wọ aṣọ rẹ̀ tó máa ń wọ̀ lọ́jọ́ tí inú rẹ̀ bá dùn. Ó di táì rúgudu. Ṣòkòtò rẹ̀ ń gbálẹ̀ gẹ́rẹ́rẹ́. Ṣé òun ni igbákejì ọ̀gá? Ṣẹ́gun Adéríyìn ò múra yàtọ̀ sí bó ti máa ń ṣe tẹ́lẹ̀ ní tirẹ̀. Ó wọ ṣẹ́ẹ̀tì olómi búlù kan báyìí, ó sì wọ ṣòkòtò kakí péńpé sí i. Tíṣà kékeré ló tún ṣe bẹbẹ ń tirẹ̀. Ó rán ṣẹ́ẹ̀tì pupa kan, ó wọ̀ ọ́ lérí ṣòkòtò gbọ́rọ̀ dúdú. Ó ra bàtà olókùn kan tó fún un lẹ́sẹ̀. Bàtà náà ń ta lẹ́sẹ̀ gidigidi. Bẹ́ẹ̀ yẹn bá wojú rẹ̀ yóò mọ̀ pé nǹkan ṣe é nísàlẹ̀. Ó rìn bí onítàǹpárá, ó sì fa ìtìmọ́nú ṣinṣin. Nígbà tó ti kọ́ ọ̀la kí Olùbẹ̀wò wá ní àwọn olùkọ́ ti kọ́ wa ní iṣẹ́ tá a máa ṣe. Àti mọ irú ìṣirò tá ó ṣe, àti mọ irú ìwé tá ó kà. Gbogbo ètò ti tò gbáà. Olùkọ́ àgbà ń wojú ọ̀nà fẹ̀fẹ̀. Wọ́n bá ti gba ariwo ń bè gan, a sáré lọ síbẹ̀ láti bá wọn wé. Kò pẹ́ púpọ̀ ní agbóhùn alùpùpù. Gbogbo wa pa lọ́lọ́. Ariwo àwọn olùkọ́ nìkan ló kù tá à ń gbọ́. Bí Òdúsọ̀tẹ̀ ti ń ké ni Ṣẹ́gun pariwo. Tíṣà kékeré pàápàá ò dákẹ́. Gbogbo wọn ń làágùn yọ̀bọ̀. Ojú náà lè rà ń hurun. Nígbà tí Olùbẹ̀wò dé, ó rìn káàkiri. Ọ̀gá ń sáré tẹ̀lé lẹ́yìn sósòsó. Ó kọjá ní kíláàsì wa ṣùgbọ́n kò tilẹ̀ dúró. Ó dé fìlà kan kọ̀ǹkọ̀ báyìí. Ó dàbí koto. Ó jẹ́ irú fìlà tí àwọn wọléwọlé máa ń dé. Tíṣà wa sọ fún wa ńgbà tó yá pé bọ́dí lọ́hùn ni wọ́n pe fìlà náà. Olùbẹ̀wò wọ ṣòkòtò kakí péńpé. Ó ti wọ ṣẹ́ẹ̀tì sóláró sí i. Ó gbé awò kan kọlọ̀sì sójú. Ó wé lẹ́gìnì dé orúnkún. Ó sì bọ́ bàtà bàǹtì dúdú kan báyìí. Olùbẹ̀wò ṣe tán. Ó ní òun fẹ́ báwo ọmọ iléèwé sọ̀rọ̀. A gbé àwọn ẹni ìbòjú tá a fi dágbọ̀n gan kíláàsì sí 4 kúrò. Gbogbo wa sì péjọ ṣe inú ṣọ́ọ̀ṣì láti máa ń ṣe iléèwé nígbà náà.
Olùbẹ wòyìn wá pé iléèwé wa mọ́ ó sì bójúmu. Ó ní àwa náà sì láfẹ́jọ́. Ó yin àwọn olùkọ́ wa. Ó ní gbogbo ibi tí òun ti ń dé lọ́sẹ̀ náà iléèwé wa ló dára jùlọ. Gbogbo wa pàtẹ́wọ́ gbà. Lẹ́yìn èyí ó lọ sí ilé ọ̀gá àgbà. Àṣé ọlọ mẹ́mu ni. Ńgbà tó ṣe tán ó so àwọn àkùkọ adìẹ méjì tí wọ́n fún un mẹ́yìn takòkò. Ó kó ẹyin sínú àpò ìfàlọ́wọ́ ńlá kan tí ó fi kọ́ iwájú takòkò rẹ̀. Lógún fi iná sí takòkò rẹ̀. Ẹ̀rọ òkú lọ. Báyìí náà la parí orí kọkànlá ìwé nì Ogún Ọmọdé lágbára Ọlọ́run. Orí kejìlá láti tẹ̀ síwájú láìpẹ́. Àkọlé tí ń bẹ ńbẹ̀ kò rí kò sùn, kò rí kò sùn, kò rí kò sùn. Títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí. Bákan náà ó ní kẹ́ ẹ má fò kó lórí ìpolówó ọjà tí ẹ bá ń bá pàdé ńbẹ̀. Àánú Ọlọ́run aláyọ̀ ní fi sílẹ̀. Iná ò ní tán wò yín. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì. Àjùwàṣe.